ìkòkò àjọ̀nú ọjọ́sí tí Apákúnfọ̀ jí òun gangan ló sọ ọ́ di Lágbóńdókò. Àjọ̀nú gan ti fárígá báyìí o. Ẹ wò ẹ̀yin tẹ́ ẹ bá wo eré yìí àwògbádùn ni àwòkọ́gbọ́n ni. Ṣé Ògún wá ran olóògùn báyìí àbí ègún tí ò jẹ́ ewé rẹ̀ ló kù kan? Ẹ̀yin náà ẹ farabalẹ̀ kẹ́ ẹ fetí gbéyàwó ọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́ fúnra yín. Ẹ̀yin olólùfẹ́ Yorùbá Movie, ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Ọ̀rọ̀ Lágbóńdókò òun ni mo tún bá yín mú wá. Apá kejì rẹ̀ ó ti ń bọ̀ lọ́nà o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ ní lórí channel yìí, jọ̀ọ́ bá mi like kó bá mi subscribe, nítorí tẹ́ bá ṣe like tẹ́ subscribe ṣe ni tí apá kejì Lágbóńdókò bá ti jáde a ó tètè fi ṣọwọ́ sí yín o. Àti wípé bẹ́ẹ̀ ṣe subscribe tẹ́ ń comment ó ní yóò sì jẹ́ kí movie kó tètè jáde. Ohun ìyàlẹ́nu òun ló jẹ́, nítorí ìtàn yìí ó jẹ́ ìtàn nípa alágbára àti bí alágbára ṣe ń fi agbára tí ohun burúkú tó ń da ìlú rú. Tá bá wò a ó rí Apákúnjọ níbi eré yìí. Ẹ̀yin olólùfẹ́ Apákúnfọ̀, níbi tó ti gba ìyàwó oníyàwó. Àwọn ará Èkó, ẹ jọ̀ọ́ eléyìí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó bá wá láti ìlú òkèrè tó ń lọ sí abúlé. Kẹ́lẹ́nu sọ ẹnu rẹ̀ ni ò, torí awọ̀ ló má tẹ̀, ìwọ̀n ara ẹ̀ ló mọ̀. Nítorí bí wọ́n ṣe sọ̀rọ̀ sí Apákúnfọ̀ òun ló fà á tó fi gba ìyàwó oníyàwó. Ṣùgbọ́n ṣé ó wá tọ́ sálágbára náà kó ṣe bẹ́ẹ̀ kó ṣagbára lò? Àti ẹ̀ tún gbọ́ eléyìí. Èwo tún ni ìyàwó tó lóyún sínú tó tún ṣàdúrà fún ọkọ rẹ̀. Ṣebí tọkọ bá ti pẹ̀yìndà tán èpè ló tún fi ránṣẹ́ sọ́kọ. Gbogbo contract tọkọ ti gbójúlé òun náà ti gbà. Wọ́n tún parọ́ olè mọ́ ọkọ. Èwo la ṣe ni bánidárò ìyàwó gan. Gbogbo ẹ̀ ló kún nínú eré yìí. Kí ló tún wá fa ọ̀rọ̀ ìkòkò? Ìkòkò Lágbóńdókò ó wà nínú eré. Ẹ wo ẹ mọ̀jà bẹ́ ìpàdé dínú eré. Ẹ̀yin tẹ́ máa ń fẹ́ràn eré ìtẹ̀lẹ̀ òun gan ò gbẹ́yìn o. Lálùdé, Àwọ̀ Alébíoṣù, gbogbo wọn ló wà nínú eré. Dámilọ́lá Òní òun náà ò gbẹ́yìn. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló wà nínú eré. Ẹ jọ̀wọ́ ẹ bá mi comment àwọn òṣèré tẹ́ bá fẹ́ràn nínú àwọn eré yìí. Gbogbo wọn náà ló ṣe takuntakun, wọ́n pèrègédé wọ́n sì fi gbọ̀rọ̀ jẹ́ka. Ẹ mọ̀jà bẹ́ o. Eré yìí àwògbádùn ni àwòkọ́gbọ́n sì ni. Ẹ já pàdé nínú eré.